àbórí eléyìí dàrú ni mo ní ṣé mo jọ bàbá tí lójú ẹ ni mo ṣe dọ́gì ni am I doing dọ́gì mo ní ṣé mo ṣe dọ́gì ni ìwọ aláyé oró yìí iṣẹ́ tó ṣe náà nù tó fi gbàyàwó lọ́wọ́ ẹ̀ yes wọ́n tuntun bẹ̀rẹ̀ wàhálà lálẹ́ ìwé ò bá dá wọ́n gbàyàwó lọ́wọ́ ẹ̀ ọba máa ṣe dáadáa bọ́kùnrin ṣe ń ṣe lé wọ́n gbàyàwó lọ́wọ́ ẹ̀ ìwọ ẹgbẹ́ ìyẹn ṣẹlẹ̀ ní real life ilé ìwọ̀n máa gbé pé màá má gbé léṣe pé ìwọ dáadáa tó kú máa kọ àmọ̀nà ọ̀run má lọ yìí aláyé oró ó lọ UK bí aláìlọ kò tí a sì ń tó ṣe láyé ẹ̀rí tó jèrè bọ̀ fíìmù tí gbogbo wa ń ṣe ó ṣe fíìmù yẹn ó ṣọ́ọ̀tì bọ̀ ni ògbà láìfù ló lẹ́nìkan ló bá tiẹ̀ jẹ́ náà gbà ẹ́ wọn ò ní gbà ẹ́ èèyàn aríro ẹ náà kò ní gbà ẹ́ ṣé mi náà máa gbà àbọ̀ ọmọ pé bó o ṣe gọ̀ náà ni ó gọ̀ ó tún fẹnu wọra dìrìrín díróbó aláyé oró alátùbọ̀ tó fò old glory ṣebí kọ́ńtẹ́ǹtì ló tiẹ̀ ń ṣe sórí kinní ẹ̀ ń gbà kan ò wá tún rí kọ́ńtẹ́ǹtì ṣe mọ́ nígbà táyé ò tiẹ̀ tẹ́wọ́ gbẹ̀ mọ́ àbọ̀ máa tẹ́wọ́ gbẹ̀ ò ní bízí èyí fíìmù ò rí ṣe kọ́ńtẹ́ǹtì ò rí ṣe èyí ìràwọ̀ òru kò bẹ látàrọ̀ dalẹ́ rí kí ló wá kú ẹ̀ kú. mo ní kí ni tó kú ẹ̀ kú. ṣebí géèmù là ń play àbá ń jà ní. ọmọ olóṣòwò ṣòro ni ojú ẹ fọ́ ojú yín fọ́ nígbà tó sọ tiẹ̀. eléyìí ò ń ṣe géèmù ìjà náà ó ní ìjà kò ń ṣe géèmù lélẹ̀ wà láì jà náà ń jà. Ayé máa bàjẹ́ kó lọ́wọ́. Ní Bitcoin. Gẹ́gẹ́ bí Bitcoin, ayé máa bàjẹ́. Jẹ́ Bitcoin. Àwọn aláìjà làwọn pípù yìí ń gbà, wọ́n tuntun bẹ̀rẹ̀ bí ìtànà o, Ọlọ́run. Ẹjọ́ èmi ní ṣáwọn pẹ́mi nìkan ọmọbìnrin àárín wọn yìí kò lè bá wọn pípù. Ẹjọ́ ẹ play fún mi. Guys, everybody let's tap together. Abẹ́ mo na play for me, na me settle this matter. Ilé ẹ̀ kí n jogun bí ìtànà. Guys, everybody let's tap. Abẹ́ mo na play, abeg. Màá gbé anybody sáré màá sọ̀rọ̀ bí àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́bí òní bá ṣe fẹ́ pa mí lánàá ni anonymous wà mí fọ́fẹ́ anybody yìí. Kíní yẹn ti ń dà Ayọ̀ bá wọ̀. mi ẹ play fún mi ẹjọ́. Guys, let's play. Guys, Play fún mi ẹ bá wọn ṣe yẹ ẹjọ́. Ayọ̀ bá mi ẹ play fún mi ẹ bá wọn ṣe yẹ Beauty by ẹjọ́. Sewa. Honestly, wọ́n ní kí wọ́n galaxy. Honestly, wọ́n ní kí wọ́n galaxy. Honestly, wọ́n ní kí wọ́n galaxy. Ẹjọ́. Family ẹ play fún mi ẹjọ́. Family ẹ play fún mi. family ẹjọ́ family ẹjọ́ bá Ẹ play fún mi ẹ sílẹ̀ ẹ sílẹ̀ láì fún mi family ẹ play fún mi. family bá ń tẹ̀kọ́ Wọ́n family ní bá kí ń wọ́n tẹ̀kọ́. galaxy. Ẹ play fún mi family ẹ play fún mi. Ẹ̀gbọ́n yẹn ti dọ́là. Ẹ̀gbọ́n Family ẹ play fún mi. Ẹ̀gbọ́n yẹn wà bá. Èmi tó ni máa gbọ́ ikú òsì lọ́wọ́ mi. Ikú òsì lọ́wọ́ mi. Èkó èmi nìkan kọ́ mo wà ń bí o. Irú ọ̀rọ̀ tó sọ mò ń tẹ̀ náà bọ́ọ̀lù máa ṣe pawọ́. Wọ́n tó ń fi lásán orí aṣálẹ̀. Tí o ti mọ̀ pápá ni ẹ. Ẹn tó ń gbin lásán orí aṣálẹ̀. Ẹ ti mọ̀ pápá ni. O máa ṣe bí aláìṣe ni. Wàá máa ṣe ìwà máa jẹjẹ yìí. Ṣé a tún ti gbé pé wà èpè nìyẹn ẹ̀ ń ṣépè nìyẹn. Èpè kọ̀ọ̀pútà yẹ̀ ṣe rí ni. Ìgbà tó kówó iyebíye tó lọ fi ya fíìmù. Sọ́lù ẹ̀ ń jìbìtì. Family five roses. Iṣẹ́ yín kọ́ ló ń ṣe tó ń jẹjẹ yìí. Family five roses. Family five roses. Family ẹ̀jọ̀ èkó Family five family o. roses. Ẹ wo mo lè gbé. family bá roses. Guys, three roses, three Family roses. five roses. Family Ẹjọ́ five torí Ọlọ́run roses, Family five roses. O ti dojú Dájú ọjọ́ wá ìjọba mi. ẹ̀. Orí yọmi ti wà mí. Ìfọ́dúnwà. Family Máa family pa èèyàn sí bíbá. ẹjọ́ ẹgbà mi. Ẹ wo ẹlòmíì lè sọ̀rọ̀ sí mi ẹ̀mí ìjà tó dé. Ó fẹ́ àkọkọ́lọ́ èèyàn kan kókó méjì. Ó jẹ́ dára. Ẹ jẹ́ jìbìtì jẹ́ Ẹ má jẹ́ kó jẹ́ kó ló máa ọ̀rẹ́ sọ̀rọ̀ máa sí kú mi sí mi mo lọ́wọ́ fọ́ lẹ́bi. Ó ti fẹ́ dáṣẹ́ tó ìbà olóyìn burúkú o tún fọ ojú rawọ́ bẹ̀sẹ̀ lọ́hùn. Ọlọ́run agbádùn ẹ̀ wà ní ayé àríbá yìí. Láti bẹ̀rẹ̀ gbèsè ayé wọn bẹ gbọ́ bùkátà ni. Ó gbàgbé ìgbà títún náà ẹ̀dùn ti fún ẹ lówó oṣù. Ṣèbó òrì fi ṣe kankan náà ni, kan náà ni. ìyẹn ti pẹ́. Mò ń mú ẹ létí nígbà ò nígbèsè ayé. Ó náírà tó wá dálé ayé ọkàn wá sáyé ni. Ó dàbí ejò tó kọjá lórí àpáta.
Yóò nípa. Ẹ wá ọ̀gbẹ́sẹ̀ kọ̀ wá ọ̀gbẹ́sẹ̀ ẹ̀ tó ti ń dọ̀bọ̀ láti dẹ̀. Èwo ló sọ̀nù ẹ̀? Nínú ìrìn àjò ẹ̀ ló ti ra màálù ló ti kọ́ ọkọ̀ Túndé Ednut sí. Ó gbàgbé Ọlọ́run. Túndé Ednut ti padà lẹ́yìn ẹ̀ báyìí ó kù wọ nìkan. Olórí púpọ̀ aláìní lónìí. Wọ́n rí ẹtọ́ òru ọmọ tán. Báwo ni gbèsè ayé ẹ̀kọ́ ọ̀dẹ́jú? Pé ẹ fẹ́ yọrí. Ìwọ ní ọ̀pọ̀ ìwọ wà wá sùnsùn. Èkó onú Èkó ọmọ sọ́sọ́ bí owó ọmọ olóye tí ò ń sọ lóore. Kò ṣe má nì. Irú méjì ò dánú ẹbí. Bàbá àgbà aláṣọ oríṣiríṣi olú ayédàgógó. Ìwọ ní kò nógo mọ. Èmi ọmọ ọlá. Ìwọ tó bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀. Kí o bẹ̀rẹ̀ ìgbésí ayé ṣùgbọ́n máa nójútù. Bóyá ìbẹ̀rẹ̀ náà ló ṣe wà. Sọ̀gbà tí ìgbésí ayé ẹ̀ ṣe ń jì. London tó lọ làwọn àfíìsì lọ. London tó lọ làwọn ti lọ láti dé. Gbogbo ìgbà tá à ń dé àwọn èèyàn kí wa wọ́n ń duná wọ́n ń gbà kan lọ́wọ́ wa ni. Ìgbà tí wọ́n dé ọlọ́pàá fọ́ ẹ lójú ni. Ẹ̀gbọ́n ìyẹn lọ pé ìyẹn ṣẹlẹ̀ lójú ayé sẹ́ ẹ mẹ́ta sọ tó Òun náà ni mò ń sọ pẹ̀lú bóyá fọ́ lójú tó àwọn ọ̀rẹ́ ẹ̀ tọ́mọ ẹ̀pọ̀ dẹ̀ yẹn wọ́n tún ti bẹ́ẹ̀ organize party wọ́n tún gba tọ́wọ́ kọ́bọ̀ tó kó wa wọ́n tún gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó rí lóye. Láǹsì tó ṣe ń jọ́ kínní àná gbogbo èrè tó yẹ kó rí mọ́tò lọ fi fún ẹ á fún ẹ mọ́tò wọn fún ẹ lẹ́ńjìn. Òótọ́ dẹ̀ ni làjọ Owó tó ti ná lórí mọ́tò ó jọ ó máa kú sí mi lọ́wọ́ owó tó ti ná lórí mọ́tò ó jọ tó fi ta mọ́tò lọ olórí burúkú ilé mẹkáníìkì lẹ́nu ilé olómi lọ́la mọ́tò nìwọ náà ń gùn yẹn ṣó ráyé wà ní ó ráyé wà. Ká má sọ̀rọ̀ lọ́bi ìyàwó ká má sọ̀rọ̀ lọ́bi kí ló ń pẹ̀ gbogbo kàrí àtolò láyé kò sí èyí tó da. Ìwọ ló wá ń jókòó ló ń sọ̀rọ̀ ìwọ làdẹ̀mọ̀ rúfù ìwọ tó ti wò ṣùṣù tó ti mọ̀ pé akọ ìsẹ́jẹ̀ kò da tó sọ lóko ọ̀dẹ̀ mẹ́ta. Ẹni sùúrù ẹjọ́ torí Ọlọ́run jẹ́ màá jẹ́ kó kú síbi lọ́wọ́ wàá mọ̀rú ọmọ tí ó jẹ́. King of the road, Miss Gold. God bless you. Dami, God bless you. Play game ní ìjà lẹ́ńdà. Máa bá náà máa ń kánú àdúrà. Ẹ tó fún mi ní ìṣòro ní fọwọ́ ẹ̀. Ṣe géèmù ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀dẹ̀ ẹ̀rí tẹ́mù ni ẹ̀rí iPad àfíìsì ni. 5 minutes àkọ́kọ́ yẹn ìwọ ló ní. Èmi nìkan. Ìwọ ló ní. Nínú amẹ́rin ni la fẹ́ lóun bíi tẹ́ ń fẹ́ mi nìkan. Family ẹ̀jẹ̀ play fún mi, family ẹ̀jẹ̀ play fún mi tó lọ. Family ẹ̀jọ̀ tó Family lọ. play Ta ló fún mi, gọ̀jù family láàrin wa? Ta ló lè gbé 5 minutes? Ta ló kọ́ ló gọ̀jù láàrin wa ni? Family tansiri, family ẹ̀jọ̀. BGB Oríyọmí wọn. BGB Dami ò ní kú sẹ́, ò ní ṣàìsàn. Wọ́n ti tọ́nú ẹ́nájì mi sẹ́. Àwọn ọmọ bá ti sùn. Àwọn ọmọ olówó ti wọlé, wọ́n ti tọ́nú ẹ́nájì. Àwọn ọmọ ọlọ́lá ti wọlé, wọ́n ti tọ́nú ẹ́nájì. Àwọn sọ́kọ̀ ti wọlé, wọ́n ti tọ́nú ẹ́nájì. Ẹ̀kọ́ sì dànù. Ẹni àgbà òfò yìí àwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n ti tọ́nà ẹ́nẹ́jì mi ṣe fẹ́ ya wèrè sórí ààbò yìí. Ẹ̀yin máa ń bẹ́ẹ̀ náà mugbó ni ẹ máa mugbó kẹ́ tó wà ní. Kí ni bàbá yẹn ṣe fún yín tẹ́ fẹ́ pa bẹ́ẹ̀ yẹn? Kí ló dé? Géèmù là ń play náà, kí ló ṣẹlẹ̀? Ọmọ sásán bí owó ìgbà tí máa pa yín. Ẹ̀yin àti ta ni? Làǹdẹ̀ náà lẹ lè máa ranjú mọ́. Ṣọ́ọ̀bù bọ́lọ̀ ṣe dání. Ṣọ́ọ̀bù kó ní ìṣòro ni. Ṣọ́ọ̀bù kójú ẹ̀ máa rí bi ni. Ṣọ́ọ̀bù kó bá yan orí dáadáa níbi táwọn ẹgbẹ́ ti ń yan orí ni. No! Ṣé bá ṣe bí ìgbà pọ̀ bá kíjà mi ni? Family priorities. Ayeti. Yeti fashion designer. Priorities. Dami mi da. Family photos. Family photos. Màá ní mo ní wá ẹ̀. Thank you. Priorities túmọ̀ Family. Ademi. Anonymous. Túmọ̀ God Rosi bless you. Ademi túmọ̀. Ẹ bá mi pè wá ní Jọkẹ́. Túmọ̀ Rosi Episode tó boy. kẹ́yọ̀ kan. Episode boy. God Ayeti bless ó kẹ́yọ̀ you. kan. Ìfẹ́ Olúwa. God bless you. Rosi yẹn God kẹ́yọ̀ kan bless sẹ̀. you. Rosi yẹn kẹ́lẹ́ gan ẹ má gàn. Wọ́n á lè lọ. Àwọn ilé wọn ò lè lọ. Màá dín wọn lẹ́sẹ̀ kan mú. Rosi yẹn kẹ́yọ̀ kan sẹ̀. Ṣé ẹgbẹ́ ìlú dákẹ́ náà ẹ̀rẹ̀ dákẹ́ ẹ̀ tí ni Rosi gbà tó ní? Lẹ́yìn gba Rosi mi pé BGB. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe àgbàlagbà. Gbogbo ìṣòro tó wà nílé ayé bọ̀bọ̀ yẹn lẹ ti fi bù. Báwo lẹ ṣe mọ̀ pé mọ́tò yẹn ò dáa? Èmi nìkan dẹ̀ ló sọ àṣírí yẹn fún ọ.
dákẹ́ olórí burúkú obìnrin tó ń ṣiṣẹ́ ọkùnrin dákẹ́. dákẹ́ ọmọ ẹrú tọ̀rẹ́ ni tọ̀hún kánà rí ẹ tọ̀ wà máa tọrọ títọ̀kì. ọwọ́ rẹ bí wọ́n ṣe pé òfẹ́ fọwọ́ yẹn ṣe nǹkan náà tí ó fẹ́ fi gbọ́mọ náà ni ṣebí mọ́nì gan ló fi ń gbé. ẹgbẹ́ náà ṣiṣẹ́ àwọn aláyé orí òkòlù àgbàjà àdàgbẹ̀jẹ̀rà fún ọpọlọ ẹ ti lọ dànù ọlọ́pọlọ yíyí ọ̀rọ̀ àmùdá èkó tẹ́ ẹ bá rẹ̀ ní òfò yẹn tí n bá ṣe etí yín kálákọlẹ̀ jẹ́ kulẹ̀ méje ẹ̀yìn àti tani ń gúnyán fún yín tó nítọ̀bẹ̀ òṣòro èmi wá jọ làdẹ̀lẹ̀ olójú yín èmi mo bá ti ń jẹ́ èmi ni mo ní kígbà fi yín lẹ̀ ni èmi ni mo ní kígbà yín ré kọjá ní àmùdá èkó ta ló kó bá yín ẹṣẹ wá ranjú lórí ìyá àpò yìí ṣáwa la ní kẹ́ ẹ jẹ gbèsè ni tó jẹ́ pé àwa lè fẹ́ wá máa kanra mọ́ ló. dákẹ́ bíbí la bí ni ìjọba náà dé òde lọ bí kan ìjà ò ló máa tọ́ ọmọ ẹjọ́. ẹgbẹ́ náà ṣiṣẹ́ ọ̀hún ẹgbẹ́ náà ti dáyàn bá nírú yín gan bàbá ó yẹ kó yín yín lọ́rùn pa ni lójú àwọn ọmọ yín lẹ ti ń tọrọ ẹ wá máa ṣagbe tó má béèrè lọ́wọ́ àwọn ọmọ yín pé kí ni iṣẹ́ wo ni bàbá yín ṣe wá ní bambiala àkúkú òbí ni yín tó ṣán ràdàràdà ẹ wo rùngbọ̀n yín ẹ wá fi irun funfun ẹ wá fi ń tọrọ ẹ mọ̀ pé ẹ̀mí tìjú ó yẹ kí n gbá yín ní kò lórí ni ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sílàdẹ̀ ṣọ́ọ̀bù kọ́nà ń da bẹ́ẹ̀ yẹn ni rain drop mi God bless you ṣọ́ọ̀bù kọ́nà ń da bẹ́ẹ̀ yẹn ni ẹ̀yin aláyé oró àgbà àyà yìí àgbà òfò yìí àkúkú mọ gbogbo kíní múfì yín náà olè náà lẹ̀ ń jà kíní náà ló ń polè kí ló máa ń pa olè ìbọn ló ń polè ẹ rojú wọn wo nkoko ní jìbìtì àgbàlagbà àwọn sásán bí owó ẹ wá bẹ̀rẹ̀ sí ní tú àṣírí bọ̀bọ̀ yẹn ẹ fọmọ bú ẹ fi ìyàwó bú ẹ fi mọ́tò bú èmi nìkan ló sọ àṣírí mọ́tò yẹn fún pé mọ́tò yẹn ò dá pẹ́ńjì ẹ̀ ò dá pé kì í ẹ ti sọ dànù. Ibo láti jọ sọ ibo wá ó dẹ̀ ń parọ́ mọ́ mi lójú mi tí mi tún lè dìfẹ́ǹdì ara mi. èmi nìkan làjọ ẹgbẹ́ ojú àjọ tí kámẹ́rà ẹ mọ̀ pé mò ń tọ́ ẹ láti gbèjà yín ni mi ò bá ti yín wá ọ̀dà kìnìún yẹn ti fẹ́ tán àníyàn ti fẹ́ tán. Olúwadájú ni ògo wá bá náà. Bro, thank you so much for that. God bless you. I love you so much, Joyce. Miss Gold, God bless you. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ń tẹ̀kì ọ̀rọ̀ yẹn personal. God bless you, sir. Thank you so much. Thank you. Thank you. Don't tell me thank you. Àǹtí mi, I love you. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ń tẹ̀kì yẹn lọ fà gan. Family ẹ̀ máa jọ ọ̀fẹ́ tọ́jú ẹ̀nájì yẹn páyọ̀ sí ìbá ilé nì. Kí ló ṣẹlẹ̀ báyìí? I said, but let's go, guys. Let's tap together. Thank you so much, people. Thank you. Times 3 first